Nigba Tiyin gbọ̀nà ara yọ. Ẹ ti máa gbọ́ o. Timbo 107.7 FM lẹ ti máa gbọ́. Nigba Tiyin o. Pẹ̀lú atọ́kùn ètò Kolawole Ajala. Timbo 107.7 FM lẹ ti máa gbọ́. Nigba Tiyin. Ní gbogbo ọjọ́ Sunday aago 4 sí aago 5 ẹ ó gbádùn wa dáadáa. Bí ẹja ńlá bá sọ àárìlẹ̀ omi, bí kọ̀ǹkọ̀ bá sọ àárìlẹ̀ odò, ọ̀gẹ̀rẹ̀rẹ̀ tẹ́ rí yìí làgbẹ̀ wọ́n tọkọ́ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ̀rẹ̀rẹ̀. Orúkọ tó burú láyé fẹ́ sọ wàhálà. Ẹwà èdè ń bẹ Yorùbá lónìí. Ló fàbù àjíṣàánú wa. Àpọ́nlé ọ̀rọ̀ ń bẹ ara àṣà Yorùbá ni. Lórí àwa sáàtì àlùfàbù àjíṣàánú wa. Àṣàyàn ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ Yorùbá náà ni ara àwọn nǹkan tí ó ń parapọ̀ tó jẹ́ kó máa jẹ́ Yorùbá rèé. Àjíṣàánú wa. Orúkọ tó burú láyé fẹ́ sọ wàhálà. Lórí àwa sáàtì àlùfàbù. Àbọrúbọyè tẹ́ ń gbọ́ yìí Yorùbá náà ni. Àpadà sábúrú kò nílé ní bá àmì. Èmi á rúbọ pé àti ìyìn sí Ọlọ́run ọba Elédùmarè. Kò ní àdán wa. Orúkọ tó burú láyé fẹ́ sọ wá o. Kí Ọlọ́run ọba Elédùmarè sì gba ẹbọ ọ̀hún. Ẹ̀dá ò lè ṣoore bó kárí ayé. Ẹ̀dá ò lè ṣeré bó kárí ayé. Bẹ́ẹ̀ ni ò lè hùwà bó káyé jábẹ́ sí ni ò lè tọmọ ẹ̀dá lọ́rùn. Èèyàn bá rí ẹ̀ lọ́nà tí ń pẹ̀ gan máa pẹ̀ wò. Kẹ́bọ̀ ọ̀hún yè kó sì ṣẹ. Ayé fẹ́ sọ wá o. Èmi ò wá mọ tẹ́yìn ń rò lọ́kàn nípa ọ̀rọ̀ yìí o. Èmi ò sì mọ tí òǹkọrin ọ̀hún rí tó fi sọ̀rọ̀ yìí. Èyí tí òǹkọrin yìí rí tó ní lọ́kàn tó fi sọ̀rọ̀ yìí èmi ò mọ̀ o. Èlò lágbára dẹ́ka igi. Àmọ́ ọ̀rọ̀ Yorùbá ni. Mo fẹ́ gbẹ̀bà aláwòrán yóò fi mí. Èmi ò lè ní torí mo jẹ́ Mùsùlùmí kí n wá ní gbogbo tí wọ́n máa fi pèpè sójú ọ̀nà Ọlọ́run àbí tí wọ́n máa fi ṣe wàásù. Ẹ̀yìn tó fi kọ Kùránì ni wọ́n máa fi pèpè sójú ọ̀nà tọ́lọ́. Ilé ayérugún kọ́tà mi kọ́tà dúkìá ẹ̀rù. Ṣé ẹ mọ̀ pé èdè kan náà fi kọ Kùránì yìí? Kọ́tà mi yóò tàyè kàgbákò. Èdè tó fi kọ Kùránì yìí kò yá fún wa láti máa fi pèpè sójú ọ̀nà Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mi ò sì ní sọ pé torí mo jẹ́ Kìrìsìtẹ́nì èdè Hebrew àbí èdè Greek àbí èdè Jerusalem ni wọ́n máa fi ṣe wàásù ní Nàìjíríà ń bè é. Tàníyà Búlálà ìbáwí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀tá mi ò sunkún kò má lè dáká. Èdè Yorùbá sì ti wà kó tó di pé àwọn ẹ̀sìn méjèèjì yìí dé. Aláwùrà tó ní náírà lólówó aláwùrà tó ní náírà fún mi lówó kìkì òsì mọ́nà mi dòdò. Bá a bá mọ̀ pé a ṣètò Ọlọ́run a sì fẹ́ káwọn èèyàn gba tọlọ́run lára wa èdè wa náà là á fi pèpè sójú ọ̀nà Ọlọ́run. Ó sì di dandan gbogbo ẹwà tí ń bẹ nínú èdè yìí là á múlò tá a bá dé ṣọ́ọ̀ṣì wa.
Gbogbo àwọn àṣàyàn ọ̀rọ̀ tí ń bẹ nínú èdè yìí ńlá gbọ́dọ̀ múlò tó bá di pé adémọ́sálásí tá a fẹ́ máa pèpè sójú ọ̀nà Ọlọ́run. Ọba mọ́tò àfìlì wo ló pọ̀ lọ́hùn sí ìdèwé gbàgbà nínú. Kò ṣeé ṣe ká máa fi èdè lárúbáwá àbí èdè roman ká máa fi ṣe wàásù. Ọlọ́wọ́ bọ́tìnì gbémi gba oko bòmí lọ. Lágbára máa rọrùn, alẹ́ ni máa sáré, amúnilámọ̀tán, alábàláàánú, akúnimárojú, aránibániṣe, akọ́nilẹ́kọ̀ọ́gbọ́n, alóòkóhun tán, afúniláfúntán. Ajé Ọlọ́run ọba Elédùmarè. Afẹ́nigbéniró, àríkọjá ojú, agbọ́kọjá Ọba èrí là ń kí lórí ètò lọ́jọ́ tòní o. tí òpin, apanitúnijì, agbọ́kọjá ogbó. Ibi tí rábátá o, arábátá ríbi tí o, òkè tó jókè lọ, òkè tó kaliláyà, ọba tó jọba lọ, àtúbọ̀rọ̀ níbi òkè, olówó pé. Ajé Ọlọ́run ọba Elédùmarè ọba àwa ẹ̀dá là ń kí lórí ètò lọ́jọ́ tòní. Ó ṣe ń gbẹ́mọ̀, òbìrìkítà yí kọjá ìkúdà. Ajé Ọlọ́run ọba Elédùmarè ọba tó dá gbogbo àwa ẹ̀dá pátápátá àti tí mí àjẹ́lẹ̀ èyí tí òmí là ń kí lórí ètò lọ́jọ́ tòní o. Ìmọ̀lẹ̀ tó ju mọ́lẹ̀ lọ rọ̀yọ̀ rọ̀gán, àríbi tí rábátá o, arábátá ríbi tí o, òkè tó jókè lọ, òkè tó kaliláyà. Ọlọ́run ọba dá gbogbo wa tí wọ́n wá fún wa ní nǹkan kan tó kọ́mọ̀ láàrin gbogbo wa. Akúnimárojú, aránibániṣe, akọ́nilẹ́kọ̀ọ́gbọ́n. Ọlọ́run ọba Elédùmarè náà sì ní kinní yìí. Agbọ́nilágbọ̀yé, afẹ́nigbéniró, àríkọjá ojú, agbọ́kọjá etí. Àmọ́ bí n bá sọ tí mo ní Ọlọ́run ọba Elédùmarè ní táwa náà sì ní èyí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ lè pè wá lórí ètò. Arábátá ríbi tí o, òkè tó jókè lọ, òkè tó kaliláyà, ọba tó jọba lọ, àtúbọ̀rọ̀ níbi òkè, olówó pé. Nínú ẹ̀sìn tí ẹ̀yin ń ṣe, ẹ̀yin náà lè ṣèwádìí pé ṣé lóòótọ́ lọ́lọ́run ọba ní kinní yìí. Òbìrìkítà yí kọjá ìkúdà, ọba lè ibà, ọba gbẹ́lẹ́. Bẹ́yìn ò bá kí ń ka scripture, ó yẹ kẹ́ ẹ súnmọ́ àáfàá yín àti pásítọ̀ yín dáadáa. Kẹ́mi dayẹyẹ, ọba fúnni má sì lè kú, ìmọ̀lẹ̀ tó ju mọ́lẹ̀ lọ rọ̀yọ̀ rọ̀gán, àríbi tí rábátá o, arábátá ríbi tí. Àmọ́ tọ́lọ́run ọba Elédùmarè yìí kì í tètè wáyé. Láàánú, akúnimárojú. Ó lè jẹ́ lẹ́yìn 1000 years ni yóò ṣẹ̀ wá wáyé o. Afúniláfúntán. Nígbà tí àwa ìran tá a ti ṣe nǹkan yìí bóyá a ti ṣẹ̀ sójú ọ̀nà má ṣe ni bóyá tá a ti wá lọ ó lè jẹ́ àwọn àrọ́mọdọ́mọ ni wọ́n máa wá fèsì consequences yìí. Túnijì, agbọ́kọjá ogbó. Ibi tí rábátá o, arábátá ríbi tí o, òkè tó jókè lọ, òkè tó kaliláyà, ọba tó jọba lọ, àtúbọ̀rọ̀ níbi òkè, olówó pé, ọlọ́rọ̀ pé, tálíkà ń pè, àpètìlú jára bí ajẹrẹ, ọ̀gbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe ń gbẹ́mọ̀, òbìrìkítà yí kọjá ìkúdà, ọba lè ibà, ọba gbẹ́nilágbàtọ̀, amúniláwòtọ̀, akẹ́niláṣẹ́tọ̀, ajẹniláyẹtọ̀, ọba tó sọ yẹ̀yẹ́ mi dayẹyẹ, ọba fúnni má sì lè. Ó wá lè jẹ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yìí tán bá ti wá lọ tán ni wọ́n ṣẹ̀ máa ní àwọn àrọ́mọdọ́mọ wọ́n ṣẹ̀ máa wá rí ìbínú Ọlọ́run lórí wọn. Kaliláyà, ọba tó jọba lọ, àtúbọ̀rọ̀ níbi òkè, olówó pé, ọlọ́rọ̀ pé, tálíkà ń pè, àpètì. Ìbínú Ọlọ́run ni ẹ̀yin ní Ọlọ́run ọba Elédùmarè kì í bínú. Alẹ́ ni máa sáré, amúnilámọ̀tán, alábàláàánú, akúnimá. Ẹ lọ ka scripture rẹ dáadáa ó rí i pé Ọlọ́run ọba Elédùmarè máa ń bínú o. Alóòkóhun tán, afúniláfúntán, Ṣé ìwọ ò gbọ́ ìtàn Sódómù and Gòmórà ni? àríkọjá ojú, agbọ́kọjá etí, agbọ́kọjá kọjá, ọba tó ga tí òpin, apanitúnijì, agbọ́kọjá ogbó. Ibi tí rábátá o, arábátá ríbi tí o, òkè tó. Àwọn ìran tí Ọlọ́run ọba Elédùmarè fi omi parẹ́ ńkọ́ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? Òkè, olówó pé, ọlọ́rọ̀. Àbí àwọn ìran tí Ọlọ́run ọba Elédùmarè fi iná parẹ́ kí ló ṣẹlẹ̀ tó fi di bẹ́ẹ̀? Òbìrìkítà yí kọjá ìkúdà, ọba lè ibà, ọba gbẹ́nilágbàtọ̀, amúniláwòtọ̀, akẹ́niláṣẹ́tọ̀, ajẹniláyẹtọ̀, ọba tó sọ yẹ̀yẹ́ mi dayẹyẹ. Súnmọ́ pásítọ̀ rẹ àtàfáà rẹ kó ṣàbẹ̀rẹ̀ tó pọ̀. Lọ rọ̀yọ̀ rọ̀gán, àríbi tí rábátá o, arábátá ríbi tí o. Àwa èèyàn náà á máa bínú. Kaliláyà, ọba tó jọba lọ, àtúbọ̀rọ̀ níbi òkè, olówó pé. Ó kàn jẹ́ pé tí Ọlọ́run ọba Elédùmarè bá bínú kò sí ẹ̀dá tó lè bẹ Ọlọ́run pé Ọlọ́run dákun jọ̀ọ́ bá wa reduce ọwọ́ ìbínú yìí. Ọba gbẹ́nilágbàtọ̀. A lè níwọ̀n sí a tún lè sọ pé wọ́n ń bẹ. Amúnilámọ̀tán. Torí àwọn pásítọ̀ kan ń bẹ tó jẹ́ pé ní Ọlọ́run tọ́lọ́run ṣàlẹ́ ṣàníyàn. Akọ́nilẹ́kọ̀ọ́. Àwọn àfáà kan ń bẹ tó jẹ́ pé ẹni Ọlọ́run ni wọ́n mọ̀ ètí ni máa sọ kọ́lọ́run ọba tó máa gbà á. Afẹ́nigbéniró.
àmọ́ àlọ́ àgbà abẹ yẹn lọ́jọ́ tòní. àmọ́ kọ̀ǹkà ọba tó ga tí ó pin apanitúnìjí àgbọ̀kọjá ògbó. ibi tí arábàtà ríbi tí o òkè tó jókè lọ òkè tó kalẹ̀ láyà ọba tó jọba lọ. odò dárí yìí odò náà máa bínú. pé tálẹ́ kan pé àpètìlú jara bí ajẹrẹ ọgbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe ń gbẹ́mọ̀ òpin. àwa ẹ̀dá tá a wà yìí àwa náà ìbínú wa pọ̀ dáadáa. láwùjọ akẹ́niláṣẹ náà ajẹniláyẹ tán ọba tó sọ yẹ̀yẹ́ mi dá. àbúrò mi kan ló wà lọ́dọ̀ bàbá mi kan jò ní. mo lẹ̀ lọ́wọ́ yọ̀rọ̀gán. bí àbúrò mi yẹn ṣe ń débẹ̀ ni bàbá yìí ló dà pé wọ́n jí lójú oorun. lókè lọ òkè tó kalẹ̀ lọ. bàbá yìí wá pe àwọn ọmọ ẹ̀jọ́ pé kí gbogbo wọn bọ́ síwájú òun bì í. owó pé ọlọ́run pé. bàbá yìí wá ní odò tó wà ní àyíká àwọn wá fẹjọ́ àwọn ọmọ òun sùn òun. ọba lè ibà ọba. wípé kí òun tó rọ́rọ́ àbí kóun tó ṣe nǹkan tí bàbá yìí ò fẹ́ kóun kọ́kọ́ fẹjọ́ àwọn ọmọ rẹ̀ sùn. ní má rojú àrùn ní bá ní ṣe akọ́nilẹ́kọ̀ọ́. bàbá wa ń sọ pé nínú ẹ̀yin ọmọ yìí ta ló máa ń lọ kí ló dé tẹ́ máa ń lọ odò tẹ́ máa ń lọ ṣẹ̀gbẹ́ sínú odò yìí. ìró àríkọjá ojú. kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ máa lọ ṣèdọ̀tí sínú odò yìí. ọba tó ga tí ó pin apanitúnìjí. ibi tí bàbá yìí ti ń sọ̀rọ̀ ni àwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí ní takora wọn lẹ́yọ kọ̀ọ̀kan. òkè tó jókè lọ. àbúrò àwọn ló máa ń ní tóun bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ òun pìfà kóun lọ sínú odò. olówó pé. ẹ̀yin ẹ̀mẹ́dàá bọ̀dá mi lóhùn tó bá fẹ́ tọ̀ ní inú odò làwọn máa ń fẹ́ àti tọ̀ sí. ó ṣe gbẹ́mọ̀ òpin kíkà. wọ́n sàn ń takora wọn wájú bàbá wọn. ọba agbẹnilágbàtọ̀. àwọn wá sọ fún wọn pé òun fún wọn ní wọ́nì tí nǹkan kan bá ṣẹlẹ̀ kán má pe òun àbí kán má sọ pé kinní kan tí odò yìí bá e bínú. lọ́wọ́ yọ̀rọ̀gán àríbìtìrá. kò sẹ́ni tí ó bẹ odò kó má. òkè tó kalẹ̀ lọ. nàláì ni wọ́n sọ ń bẹ̀. àtúbọ̀rọ̀ títí tí ó fi di nàtúrù mọ́ ẹ lọ́wọ́. ọlọ́run pé tálẹ́ kan. ọlọ́run ò ní jẹ́ kó dò gbé àlọ́mọ lọ. ọgbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe ń gbẹ́mọ̀ òpin kíkà jípẹ́jọ ìkúdà ọba lè ibà ọba agbẹnilágbàtọ̀ àwọn. ẹ̀yìn kí ajá tó ṣòro ajá ó kọ̀kọ́ ṣe wọ́n nìna. àánú akúni má rojú. ẹ mọ̀ pé ajá náà máa ń bínú ni. akọ́nilẹ́kọ̀ọ́ pọ́n. kó tó di pé ajá bínú lẹ́ẹ̀kọ̀kọ́ rí tó máa ń kùn yẹn. akọ́nilágbọ̀yé. tẹ́ ẹ bá wá túbọ̀ ń hùwà àfojúdi yẹn lẹ́wàá rí tí ajá ó ṣe tí ò yẹ kájá ó ṣe. kọ̀ǹkà ọba tó ga tí ó pin apanitúnìjí àgbọ̀kọjá ògbó. ibi tí rábátá. ẹ̀yin ò rí ewúrẹ́ ni bẹ́ẹ̀ bá lé ewúrẹ́ dé àárín kan tí ò bá síbi tí ó gbà mọ́ òun náà kọjú sẹ́ǹtì ńlẹ̀. àtúbọ̀rọ̀ ti bí òkè. àwọn àgbò tẹ́ ẹ rí yìí sẹ́yìn ò mọ̀ pé tó bá ti bọ́ sọ́wọ́ ìbínú àwọn àgbò náà máa ń fìwò jà ní. ọgbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe ń gbẹ́mọ̀ òpin kíkà jípẹ́jọ ìkúdà ọba lè ibà ọba agbẹnilágbàtọ̀ àwọn ìlàwọ̀tọ̀ akẹ́niláṣẹ náà ajẹniláyẹ tán. bàbá onílé tẹ̀ ń sọ̀kò sórí páànù ilé ẹ̀ ṣebí kó tó di pé bàbá yìí ó kí àwọn ọmọ mọ́lẹ̀ àbí kó tó di pé yóò lọ rìpọ́ọ̀tù ní police station yóò kọ́kọ́ wá bá bàbá yín pé ẹ bá ń kìlọ̀ fáwọn ọmọ yín yìí o. kaliláyà ọba. kó tó di pé òun ó bínú. òkè olówó. kọ́ máa fọ́ síléètì àbí fọ́ gíláàsì mọ́ òun lórí inú ilé o. jara bí ajẹrẹ ọgbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe ń gbẹ́mọ̀ òpin kíkà jípẹ́jọ ìkúdà ọba lè ibà ọba agbẹnilágbàtọ̀ àwọn ìlàwọ̀tọ̀ akẹ́niláṣẹ náà ajẹniláyẹ. ejò tẹ́ ẹ rí yìí òun náà yóò máa bínú lọ́pọ̀ gbà. tó alábàláàánú akúni má. ejò tẹ́ ẹ rí yìí ó lè máa lọ jẹ́jẹ́ tiẹ̀ ká ẹ má tọ́ kóun náà má tọ́ yín. lóhunkóhun tó afúnni. àmọ́ tó bá di pé ẹ ti mú igi ẹ ti fẹ́ máa fi ṣọ́ ejò lórí. àríkọjá ojú àgbọ̀. ńlẹ́ wàá rí tẹ́jò wà kọjú ìjà sí yín bí ẹni tó fẹ́ jà. apanitúnìjí. ejò yìí dédé ṣọ̀yàn jẹ́ o. ibi tí rábátá arábátá rí. bí ìbá ń ṣe pé ìjà ti fẹ́ ṣẹlẹ̀ ejò ò ní ṣọ̀yàn. jọba lọ àtúbọ̀rọ̀ ti bí òkè olówó pé ọlọ́run pé tálẹ́ kan pé àpètìlú. ẹ olówó bọ́tìnì ìjà fi mọ́ àbẹ̀ òun jẹ́ ká tún gbogbo bòmí lọ. sátí àlùbàbò àjíṣàánú ọmọ aráyé ò fẹ́ ká rọ́wọ́ mú ọmọ aráyé ò fẹ́ káráyé wá. ẹ̀yin agbára ọlọ́run ló ń jẹ́ báyẹn. fa ojúre ẹ̀wù títóbi ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀. gbàgbé fẹ́ sáró. tí ọlọ́run ọba bá ń sọ pé òun ò fẹ́ nǹkan bẹ́ẹ̀ bá ṣe é bó bá bínú ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. bí àwọn èèyàn náà bá ń kìlọ̀ wà kan tí ò sunwọ̀n bí àwọn tó ń kìlọ̀ wà yìí fún ò bá gbọ́ bọ́ bá tún gbègbèsẹ̀ tó tàbí pé ó mú ìbínú jáde kò sí ní tí a ṣe ní. àkùkọ kí ni wọ́n tọ́ra dé. àfi ká máa bẹ̀rẹ̀ wa ká sì máa bẹ̀ lọ́wọ́n ọba. rí ewúlà. ká má rí ìbínú ọlọ́wọ́n ọba Elédùmarè. èyí sànù. ká má rí ìbínú àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ o. sátí
Kolawole Ajala lógo tèmi. Èmi lọmọ lọ́wọ́ òdúró, èmi lọmọ àjírí, èmi lọmọ àjíwò ará òwe kì í rọ́rọ́ àwí ìmẹ́nu kú òní tí a lówó. Àwọn ìgbò wọ́n là lọ́wọ́ òwú ẹ má dán wò abẹ́fẹ́lẹ́ á máa gẹ́rù wọn lọ́wọ́ ni ó. Ẹ mọ̀ pa òní nílé bàbá ká má ní tìyá. Èmi lára bàbá mo dé ọmọ tagbátá ọmọ kóró wa mọ́lẹ̀ kọ́lẹ̀rù lọ́ba ọmọ kíbò májà kọ́mọdé ọ̀bá má pẹ̀yọ. Àwọn bàbá ńlá ti wá lọ lámọ̀ láyà tọrọ ojú ẹnu wọn tán jàre tán nígbà tọmọ ń gbowó níṣe nìyá ẹ̀ ń gbà ṣe. Kọ́mọ ọ̀bá májà kọ́mọdé ọ̀bá má pẹ̀yọ ká lè jọ máa péjúbọ kóró wa ní gbogbo ìgbà lọ́ba. Mo kí alága àtolùdarí iléeṣẹ́ tá a wà yìí. Bá mi Bọ́ládé Òkìkí Ọlá Emmanuel. Bàbá ṣe ń tó dùn mọ́ wa nú o. Bàbá ẹ ò ní bàjẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ń gbà kankan. Ìrà lóyìn kú olórí àwa, Sàdíà ló fàbù àjíṣàánú. Ẹ ò ní dẹni àná láwùjọ ẹ ṣàmì o. Aláwòrán lóyìn kú olórí. Mo kí àwọn ọ̀gá mi. Ló fàbù. Àwọn ọ̀gá mi méjèèjì IW Chief Alhaji Moruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà tí gbẹnu rédíò owó yànmùyànmù. Olórí àwa, Sàdíà ló fàbù. Mo kí ọ̀gá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù àgbà ọ̀rọ̀ tí rúgbàmù lórí afẹ́fẹ́ o. Aláwòrán lórí àwa. Ẹ̀yin kò ètò yìí mo kí yín dáadáa. Àpàdà sábù. Tèmi Tọ́pẹ́ Ọpẹ́ Olúwa ẹ kú iṣẹ́ o. Burú kò nílé mi bá àmì ẹ̀kan. Orin tí wọ́n ń play kó tó di pé àbẹ̀rẹ̀ ètò yìí ó tún fún mi lẹ́ẹ̀kan sí i torí orin yẹn wọ́n gbági mọ́lù dáadáa ń bẹ̀. Láyé fẹ́ sọ wá o. Orin rẹ ni àkọjá ìwé kọ́ nìyá àbí? Sàdíà ló fàbù. Ọlọ́run ò ní ṣe ní ìkan tó kù tó ṣe lókè pẹ̀. Ẹ̀dá ò lè ṣeré kó kárí. Adéolú Adéoyè mo kí ọ dáadáa. Ó káyé jábẹ́ sí mi ò. Owó baba Esther. Ẹlọ́run èèyàn. Nasiru Daniel Taiwo mo kí ọ. Máa pẹ̀ wò pọ̀. Àtàndé Matthew mo kí ìwọ náà. Láyé fẹ́ sọ wá o. Ẹ̀yin a kú ọdún gbogbo àwa mùsùlùmí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láṣẹ láyé àti láàyè tó wù wá o. A gbọ́dọ̀ má jẹ́ àwọn bàbá. Mo kí bàbá mi Alhaji MA Àkànbí Tèkóbọ̀ lábẹ́òkúta lọ́hùn-ún. Mo kí àǹtí mi Rukayat Àkànbí mọ́mí Fétíà. Ọlọ́run ló fèwé. Mo sì kí àǹtí mi Táírà Olúsọjí màmá Ṣùbọ̀mí nìyẹn. Igi ọ̀tá ní pẹ́pẹ́. Ìyá mi ló ní bọ́hun kí yín o. Òrà yóò fi mí. Ó ní kí n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé ẹ ṣeun o. Máa mi ní ẹ kú ìtọ́jú òun lọ́pọ̀lọpọ̀. Nàdẹ́kò Dámiláre Lawal mo kí ẹ̀yin náà. Mrs. Lawal Alájà Lawal mo kí ẹ̀yin náà. Ájì Kwam ní ìjókòó ọ̀tà àwọn náà wọn ò lè ṣe káwọn máa gbọ́ ètò wa pé ká kí àwọn fọ́dún. Ẹ̀gbọ́n mi Abíọ́dún Àjàlá wọ́n ṣe remembrance màmá wọn mo kí ẹ̀yin náà o. Aláwọn ó mú èpẹ̀ búkú kò lójú màmá yóò sì ṣe àforíjì tó pọ̀ ní àbẹ̀. Ìtọ́ta ó gbọ́ àbọ̀. Ẹ̀gbọ́n mi dìdí ìfohùn ránṣẹ́ sí mi ni pé bó o bá ilé kí mi lórí prógrámù ẹ wò wọn ò ní ṣíà prógrámù ẹ mọ́ lórí Facebook. Ó bá wá jọ̀ta níyà kúlá. Ẹ̀gbọ́n mi mo kì í yín o. Ẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀tá. Mo kí gbogbo ìdílé Tèkóbọ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ kú ìtọ́jú mi o. Lórí ètò lẹ́nìí àwọn inú agbámi ètò báyìí àlejò wa ti wà pẹ̀lú wa. Ọlọ́wọ́ bọ́tìnì má jẹ́ kó rìn ìrìn ó sún àwọn aráalé àṣẹ ìparí ẹ̀ lórí ètò ní. Aláwùrà tó ní náà. Fún wa ní orin míì ká fi ṣẹ̀jọ́ ètò. Náírà fún mi lówó kìkì òsì, mọ́nà mi dọ̀dọ̀ ọ̀tá. Aláwùrà tó ní màálù lè rọ̀jò, mọ́rọ̀ ìjà odi lémi lórí rọ̀. Bàbá mi ti wà lórí ètò pẹ̀lú wa. Báwo fi bàbá wa yẹn gbé wọn wọlé? Ẹjọ́ tọ́lọ́hun bá dá ta ló máa tún dá. Ẹjọ́ tọ́lọ́hun bá dá alátúndá. Fẹ̀bí bó sáré tó ló gbà. Pọ́ọ̀tù àfíìlì wo ló pọ̀ lọ́hùn sí ìdèwé dàgbà nínú onílàákàyè. Bóòrùn ọ̀báyọ̀ mọ́ ta ló máa tún ṣe. Sàdíà ló fàbò. Ọmọ aráyé ò fẹ́ ká rọ́wọ́ mú. Ọmọ aráyé ò fẹ́ káráyé wá. Èrò kálálùfà. Ó jèrè ẹ̀wù àwọ̀kù náà ni wọ́n fẹ́ kàwọ́. Gbàgbé fẹ́ sàròdè káyé.
ó yá níbi tó bá ti ń ṣètò ti bí yẹn ká máa tún rán wa létí o ẹni tá a tọrọ àánú fún jò ní èyí. Our Father, ẹ máa pẹ́ bẹ́ẹ̀ mọ́ pẹ́ tí ń pẹ́ o, ẹ ò ní náà já wèrèwèrè o. jẹ́ kó tún padà wá fún ní ìvọ́lù bàbá wa yẹn fún ní ìvọ́lù. Ẹ̀wọ̀n ọmọ ẹ ò ní kánjú kú o, láṣẹ ọba mi òkè. Nígbà tí ètò wa ní tí ń bọ̀ 107.7 FM lẹ́tí ń gbọ́. Nígbà tí Our Father, ẹ máa pẹ́ bẹ́ẹ̀ mọ́ pẹ́ tí ń pẹ́ o, ẹ ò ní náà jáwé. Ìfojú sunkún ọmọ lágbára Ọlọ́run ẹ máa jẹun ọmọ ẹ ò ní kánjú kú o, láṣẹ ọba mi òkè. Nígbà tí ètò wa ní tí ń bọ̀ 107.7 FM lẹ́tí ń gbọ́. Nígbà tí Àrònú tí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ wọn kájọ jọ ìrònú dúpọ̀ hypertension. Ṣẹ́gun nípa Jésù bàbá fún wa níṣẹ́. Bàbá wa ti wà pẹ̀lú wa lórí ètò yìí àlejò wa ti wà pẹ̀lú wa lórí ètò yìí bàbá ẹ bá wa káwọn ará adékẹ̀sì ìdákọ̀ yín fún wọn ní kíkún kọ́ lè mọ̀ pé bàbá wa tá a ti gbé wá òun ni àgbé wá sórí ètò yìí láti lè jẹ́ kí ọ̀rọ̀ yìí ó níyànjú o. Mo kí gbogbo ará ilé mo sì kí àwọn tí wọ́n gbé mi wá sí yìí. Orúkọ tèmi ni Adebiyi Stephen Adekunle. Mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwà tèmi èmi ò kí sọ pé bóyá olùṣọ́ àgùntàn ni mí tàbí ajíhìnrere tàbí wòlíì tàbí àpọ́stélì nítorí ẹni tó pè mí ohun tó bó ṣe bá mi sọ̀rọ̀ ó ní ìkìlọ̀ nínú. Wọ́n sọ pé ìrìn àjò rẹ̀ ò dàpọ̀ mọ́ ti ẹnikẹ́ni. Má sì gbé ọ̀rọ̀ rẹ lé lágbájá tàbí tàmẹ̀dò ṣùgbọ́n ohunkóhun tí mo bá fi lé ọ lọ́wọ́ òun ni kò ṣe. Bàbá ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i a ti gbé yín wá sórí ètò yìí rí. Bẹ́ẹ̀ni. A sọ̀rọ̀ yìí débì kan tó ti jẹ́ pé ó ní àpẹẹrẹ ká má tún mú ọ̀rọ̀ bọ̀ láti bẹ̀rẹ̀. Níbi tá a sọ̀rọ̀ dé lọ́jọ́ òní tá a wá sórí ètò a sọ̀rọ̀ nípa ibi ìgbéyàwó la sọ̀rọ̀ dé lórí kó tó di pé àkókò wa lọ. Bàbá ní inú ìrìn àjò ìgbéyàwó yín yẹn ẹ ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan bọ̀ tó fi di pé ẹ̀mí kan sọ fún yín pé kí ló dé tí ẹ gbọ́ tòun kó tó di pé ẹ ṣègbéyàwó ẹja tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti bẹ̀ yẹn. Ohun tó ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ ìgbéyàwó ó ní pé mi ò dédé bẹ́ sínú ìgbéyàwó nítorí ó ti ní ìkìlọ̀ tí mo ti bá pàdé ní ìbẹ̀rẹ̀ ìrìn àjò. Ìgbà tí ìkìlọ̀ yẹn wáyé pé mo gbọ́dọ̀ ṣọ́ra mo sì gbọ́dọ̀ kíyèsára dáradára. Ìgbà tó di 2007 ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé ohun tó fa ọ̀rọ̀ yìí pé lóòótọ́ èmi ò rí nǹkan tèmi rò ní pé bóyá ọ̀rọ̀ bí iṣẹ́ ìránṣẹ́ ṣe rí ló fa ọ̀rọ̀ ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run àgbà tí wọ́n wá bá mi sọ̀rọ̀ wọ́n sọ pé kò kí ń ṣe bẹ́ẹ̀ nítorí pé ọ̀tá mọ ibi tí ọ̀rọ̀ gbé dé dúró ó dẹ̀ mọ ibi tí ọ̀rọ̀ gbé ń lọ ló fi jẹ́ pé ibẹ̀ yẹn ni ọ̀rọ̀ ti wá wọ́ wá. Ibẹ̀ ni ọ̀rọ̀ ti wọ́ wá. Yes. Kí ló fà á? Torí ìkìlọ̀ yẹn tí mò ń ṣọ́ra fún ó dé stage tó yẹ pé àwọn àbúrò sọ pé àwọn ọmọ wa máa bẹ̀ sí pè yín ní bọ̀dà. Àwọn ọmọ tí àwọn ń bí àwọn àbúrò yín. Ẹ ò pé wọ́n á máa pè yín ní bọ̀dà. Kí ló wá ok a dẹ̀ gbàdúrà
mo ti rìnrìn àjò débi kan tó yẹ pé bàbá ẹni tí ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó wà ládùúgbò bẹ̀ tí ẹni yẹn mú mi lọ bá ó sọ pé tó bá dẹ̀ jẹ́ pé ìgbà tí wọ́n mú fọ́tò mi déwájú ohun tóun rí pé ohun tóun gbọ́ ni pé ìránṣẹ́ òun ní eléyìí o àti pé ẹni tí ó mú ọ wá yìí tó mú fọ́tò yìí wá tó bá jẹ́ pé ìdílé ẹ̀ gbà pé nípasẹ̀ ìránṣẹ́ yìí ní ogun ìdílé yẹn gan bá ṣẹ́ ṣùgbọ́n àwọn ìdílé yẹn pé wọn ò ní gbà ok bàtà dẹ̀ máa dúpẹ́ lóòótọ́ bàbá yẹn ní pé ọmọ yẹn làkọ́bí òun dẹ̀ ti lérí pé kò lè fẹ́ ọkọ nílùú kejì ìyẹn bàbá ìyàwó yẹn pé ọ̀dọ̀ rẹ̀ ọdún lóhùn gan lòun fẹ́ kó ti fẹ́ ọkọ pé bóun gan ti rí mi òun ní ìdánilójú pé yes ẹni yìí kì í ṣe èèyàn lásán torí nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn tí adélu wọ́n dẹ̀ ní wọ́n ti ń wọ̀nà fún nǹkan fún odidi oṣù mẹ́ta pé kò sí ọ̀nà tí wọn ò ti gbà wọ́n ti gba ìbílẹ̀ wọ́n ti lọ ọ̀dọ̀ àwọn oníránṣẹ́ Ọlọ́run pé no way ṣùgbọ́n lọ́jọ́ yẹn tí èmi dé lu àwọn pé àti ìlú wákàtí méjì nǹkan yẹn dẹ̀ ṣẹlẹ̀. ṣé ogun kan ló ń kojú wọn lù wọn ni àbí wàhálà kan? èmi ò mọ ó sábà sọ pé ó ní tó bá jẹ́ pé òun ní ọmọ mìíràn tó jẹ́ obìnrin pé òun ò tẹ̀ ní jiyàn kankan wọ́n á sọ pé bẹ́ẹ̀ ti wáyé ẹ sára àgbà ẹ máa mú lọ. Bàbá màmá tí ẹ fẹ́ fẹ́ yìí tí bàbá wọn sọ pé ta ni àwọn ní ọmọ mìíràn sáwọn náà lè padà fẹ́ ni àbí ẹ padà fẹ́ wọn. mi ì fẹ́ torí bàbá yẹn kọ̀ jálẹ̀. Màmá tẹ wá ní ẹ fẹ́ sílẹ̀ yẹn tí Ọlọ́run sọ yìí pé ta ni ó lè ṣe báyìí ó lè ṣe báyìí ìrìn àjò yẹn yóò túbọ̀ láyẹrin tí wọ́n ní àwọn ò lè ṣe ń tà wọ́n o báwo ni ìrìn àjò tún ṣe lọ ní àbẹ̀ yẹn. ìgbà tó di pé ó sọ pé òun ò lọ́wọ́ sí ẹ̀mí tó wá wò pé ẹ̀mí ń tèmi ìwọ lọ̀rọ̀ ọkàn kò kan èmi níta gbélé mi lọ́wọ́ lèmi ó tẹ̀síwájú lé lórí. ní gbogbo ìgbà yẹn wọ́n ti bímọ àbí. láti àti parí ọmọ gan. ẹ ti parí ọmọ bíbí. àti ìyẹn ti dúró. tọ ẹ jẹ́ ká wá wò ó nígbà tí àwọn ọmọ fẹ́ bẹ̀rẹ̀ sí ní lọ léèwé bóun ni ipa tẹ̀yìn ń kó àti ti màmá ṣé jẹ́ ó ń lọ nkọ̀wọ́ àbí ìkan fà kan. màmá ò nípa kankan tó lè kó torí kò ní iṣẹ́ kan tó jẹ́ gúnmọ́ kò níṣẹ́ kankan. kò níṣẹ́ kankan ní màmá náà. Sunday jẹjọ wọn ni mo sọ fún ẹni tí mo pẹ̀lú ẹjọ́ wà mo sọ fún mo ní tó bá jẹ́ pé ẹni yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó kàwé mẹ́fà kò níyànjú ó lọ kọ́ṣẹ́ typing and shorthand testimony àtọ́ fún wọn ti há. yẹn màmá. bẹ́ẹ̀ni wọ́n ti há kí ló jẹ́ kan há èmi wá wo gbadumọ orí kíni kí leléyìí kí ló dé tí wọ́n fi ra nǹkan yìí ó lóun ò mọ̀ mo dẹ̀ mọ̀ pé àwọn náà há torí kò sí recommendation kan tó ní láárí. bíi pé wọ́n lọ ṣàwúrú ju ìwé ni. wọ́n fún wọn lódìndí ṣùgbọ́n ẹni tó fún wọn nǹkan tó kọ síbẹ̀ kò lè recommend wọn láti bá anybody ṣiṣẹ́. wọn ò lè recommend wọn láti pé kán báyàn ṣiṣẹ́. Bàbá ṣé lẹ́yìn ìgbà tẹ́yìn bímọ tẹ́yìn àti màmá yìí bímọ ni ẹ wá ríṣẹ́ síbi tí àwọn ibi tẹ́ sọ́pẹ̀ ti ṣiṣẹ́ nígbà náà lọ́hùn. ibi tí mo ti kọ́kọ́ ṣiṣẹ́ ibẹ̀ yẹn ó ṣẹlẹ̀ pé a ṣèyàwó ó pé oṣù kan àti ọjọ́ kan ni wọ́n ní oṣù méjì ó lé ọjọ́ kan níbi iṣẹ́ sọ pé àwọn ní màtíríà mọ́ kí àwọn kan náà àwọn òṣìṣẹ́ wọn kó máa lọ. ìgbà tí máa padà wá ríṣẹ́ a ṣẹ̀ṣẹ̀ bí ọmọ kan. nígbà náà lọ́hùn-ún. so bàbá nígbà tí iṣẹ́ yẹn ó lọ ẹlẹ́yìn tún ṣiṣẹ́ ní printing press àbí ibi kan. mo ti ṣe airport mo ti ṣe. bóun ni ìrìn àjò lẹ́nu iṣẹ́ nígbà náà lọ́hùn. ibi iṣẹ́ yẹn ó dé ìkóríta kan tó yẹ pé àwọn ọ̀gá tí wọ́n bá ṣiṣẹ́ ẹnìkan ló sọ̀rọ̀ yẹn fún mi nígbà tí mo lọ fún training kan lónìí ó béèrè lọ́wọ́ mi ó ní kí ni grade level tí mo wà tí wọ́n fi send wá bí mo bá sọ fún mi lónìí that is nonsense mo ní kí ló ṣẹlẹ̀ ó ní pé
kó yé mi pé àwọn èèyàn yìí wọ́n fẹ́ iṣẹ́ mi ṣùgbọ́n èmi gangan wọn ò fẹ́ mi. ṣé ìwé tẹ́ ẹ gbé dọ́dọ̀ wọn ti ga ju ipò tó fẹ́ fún yín lọ kọ́ nìyẹn. rárá ipò tí mo wà ẹni sọ mi pé gbogbo àwọn tí ẹjọ́ wá sí bíbá yìí tí wọ́n wá láti different other organization àtàwọn tó wá láti ministry pé kí n bi wọ́n léèrè wọ́n gbọ́dọ̀ ti gbé wọn dé lẹ́fù báyìí pé lẹ́fù yẹn wọn ò gbé mi lọ síbẹ̀ ó yẹ kí wọ́n lè gbé mi lọ síbẹ̀ tó bá pọ́n nífẹ̀ẹ́ mi. ìwà lókè kò burú ìwà tá a tún ṣe tán tá a tún parí mo gbé ẹ̀sìn tí mo gbà bọ̀ wọ́n ní torí pé ìkankan dínkù nù nǹkan tó yẹ kí n mú bọ̀ wọ́n ní torí náà àwọn ò lè ṣe upgrading wọ́n dẹ̀ yẹ kí wọ́n ṣe. ìgbà tó pẹ́ tí mo ti ń jìyà kádùn nǹkan kan olúwa bá sọ pé ta ló rán níṣẹ́ tí ta rán wọn abiṣẹ́ tó wá iná òun ọ̀ràn wáyé wá ṣe gbogbo orú iṣẹ́ rárára yìí. ẹ tún gbọ́ wọn lọ́hùn. pé iṣẹ́ tó òun rán ọ wá ṣe àwọn kan ṣègbè ìwọ lọ kórí bọ iṣẹ́ ìjọba lọ́jọ́ kó tì wọ́n. kódà kò burú kọ́ọ̀sì yẹn gan táìmù tí mo lọ ṣe kọ́ọ̀sì yẹn ó ní bó ṣe mo ṣe débẹ̀ mi ò kàn déédéé débẹ̀. ìgbà tí wọ́n fìwé kọ́ọ̀sì yẹn tí wọ́n fi lélẹ̀ báyìí ok ìkan náà àwọn tá a jọ tó wá ṣe àtàṣí lọ́dọ̀ wa ló sọ pé dáàdì kí ló dé ẹ̀yin àkànjókòó ẹ̀ ṣe látàárọ̀ dalẹ́ wọ́n àwọn èèyàn lọ kọ́ọ̀sì ẹ̀ lọ kankan wọ́n ní wẹ́ẹ́ ọlọ́run mọ nǹkan tó máa ṣe sí ìkan náà àwọn ọ̀gá tó wà ní training school tiwa gangan ìyẹn kàn wá síbẹ̀ yẹn gbà tó wá mi ìmọ̀ bóyá ń gbọ́n tèmi pẹ̀lú ẹnìyẹn ọmọ yẹn jọ ń fà ìgbà tá a dẹ̀ máa rí ìwé lọ́wọ́ jẹ́ pé wọ́n gbé ìwé kọ́ọ̀sì ìgbà pé wọ́n forúkọ mi sí àwọn tó máa lọ ṣe kọ́ọ̀sì ok nínú àbẹ̀rẹ̀ kọ́ọ̀sì yẹn 1998 lábẹ̀rẹ̀ a dẹ̀ máa parí ní 2000 ìgbà tá a máa wọ 1999 ọlọ́run á fi àwọn kankan hàn mí kékin wò ó ìkankan rí ìgbà tí mo dẹ̀ rí mo wá pé alàgbà tá a jọ wà bùrọ̀ láǹrè mo ní bùrọ̀ láǹrè ẹ wá ń báyìí ni mo rí lóru mọ́ yúfẹ́ nìyí alọ́ṣẹ́ ní ṣọ́ọ̀ṣì ni mo ń bá sọ̀rọ̀ nígbà yìí ó kàn dún wò mí gbàtọ́pẹ́ lónìí ó ní bàbá mo ní ẹ ó dà ohun tẹ́ ẹ rí yẹn ọlọ́run fẹ́ ràn yín níṣẹ́ ṣùgbọ́n mi ò mọṣẹ́ tó fẹ́ ràn yín ẹ lọ kẹ́ ẹ lọ gbàdúrà o mo wá lókè nílẹ̀ lọ bẹ̀rẹ̀ sí gbàdúrà gbàtó máa di oṣù kẹta 1999 mo lọ sí bíi tá a ti ń ṣe training mo padà délé gbàtó láàárọ̀ sátọ̀dẹ̀ wá ń kọ assignment lọ́wọ́ iwájú ilé tí mò ń gbé ni mo bá ń gbọ́ tí wọ́n ń béèrè pé ẹ jọ̀ọ́ o bàbá Daniel là ń béèrè o. ìyẹn ẹ̀yin àbí. ìyẹn èmi bàbá Daniel là ń béèrè o. àwọn ará ilé dẹ̀ jáde fún wọn pé wọ́n wà nílé wọ́n wá sílé wọ́n bá júwe yàrá wa fún wọn wọ́n dẹ̀ wọlé dé wọ́n bá kí mi gbàtà kí mi tán ní dáàdì ṣé ẹ mọ̀ wá mi ò mọ̀ yín o wọ́n kọjú sí àyà ilé wa màmá ṣé ẹ mọ̀ àwọn wọ́n láwọn ọmọ yìí ok bóyá ẹ mọ̀ mí bóyá ò mọ̀ mí àti bàbá àti màmá ní tó ṣẹlẹ̀ ni pé iṣẹ́ lóníṣẹ́ jẹ́ o a rán mi pé kí n wá sọ fún yín bàbá pé iṣẹ́ tá a pè yín fún àkókò ti tó o. ṣé ẹ mọ̀ àwọn ẹni yìí tẹ́lẹ̀ ni. mi ì rí wọn rí. rí wọn rí. mi ì rẹ́ nìyẹn rí. iṣẹ́ wo ni wọ́n sọ pé iṣẹ́ tá a kà kókò. wọn kò tẹ́ ìjíwé kankan ń bá lókè ìgbà tó òun wá sọ̀rọ̀ yẹn ó ní ṣùgbọ́n olúwa sọ pé kẹ́ lọ pàdé òun àwọn kankan máa ṣẹlẹ̀ ṣùgbọ́n à yanjú àárín yẹn ń bá lókè kò burú ìgbà tẹ́ni yẹn lọ. bàbá ní gbogbo ìgbà tí ìrìn àjò yìí ń lọ ǹjẹ́ tẹ́ ráyè tọmọ ní gbogbo ìgbà náà lọ́hùn-ún. báwo ni mi ṣe ní ráyè. iṣẹ́ láǹfààní àti tẹ̀lé kankan nù wọn lọ léèwé torí ọmọ ti dé bí méjì mẹ́ta nígbà náà lọ́hùn. èyí tó bá ń lọ léèwé náà àwọn tíṣà àwọn gangan tó ń bá wò ó ọmọ yìí ọ̀rẹ́ o. ẹ ń fàlẹ́ tíṣà lọ́wọ́. pé bó bá kàwé tó bá yanjú orúkọ ayọ̀ o tó bá dẹ̀ tó ń kàwé tó jẹ́ pé ṣe ló tó ń já bútúkẹ́ orúkọ ẹ̀ máa yọ tó mọ̀ pé owó lèmi náà sí èmi ò lè wá jókòó sí kíláàsì kí wàá kọ́ ọmọ ṣùgbọ́n nílé mo lè kọ́ wọn tí wọ́n bá dà pé nǹkan tí wọ́n ṣe nílé ìwé bóyá ó fẹ́ ní kọ́nùkọ́ wọn nú alágbádá bọ́n ṣe ń ṣeré bọ́n ṣe ń ṣeré
ẹ̀yin òun lẹ ti gbọ́ yẹn ẹ̀yin tíjà tí ọmọléèwé tán kó sábẹ́ yín tó bá ṣe àṣeyege àbí tó ṣàṣeyọrí orúkọ yín ó yọ bó bá sì ṣe eléyìí kan tó kù orúkọ yín kò ní í parẹ́ nù tán bàbá yín máa bọ̀rọ̀ yín bọ̀. àpẹẹrẹ irú ọ̀rọ̀ bí ẹ sọ̀rọ̀ dé ẹnìkan wà ní Ọ̀tà yìí ẹni tó kọ níwèé ìgbà tó kọ níwèé tán tí wọ́n jáde tí ẹnìyẹn ti kó lọ́dọ̀ wọn ò lọ sí skul mi ìgbà tó máa padà wá bàbá yẹn tó kọ ó wá tún di ẹni tó ràn bàbá yẹn lọ́wọ́ báyìí. ó di ẹni tó ràn bàbá yẹn lọ́wọ́. pé nítorí nǹkan tí òun bá pàdé ẹ̀kọ́ tí bàbá yẹn kọ́ òun tóun rí àṣeyọrí ṣe ó ló mú kóun náà tún lè ṣàṣeyọrí lọ́bi tóun gbé lọ tóun tó padà tóun náà wá dẹni tó níṣẹ́ tó nítumọ̀ lọ́wọ́. So ẹ̀yin sọ fún wa sì pé kí gbogbo tá a bá ń ṣe ká máa fi ti Ọlọ́run sí ká dẹ̀ máa fi bẹ̀rù Ọlọ́run sí. Bàbá ìwà wo lẹ́tí wù sí èèyàn kan rí tó yẹ tẹ́ ẹ bá rántí ó máa ń fẹ́ gbomijé lójú yín pé kí n ti mọ̀ kí n má hùwà yìí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ń sọ fẹ́ nìkan lẹ́nu ọ̀bẹ̀rẹ̀ mo ní èmi ò kì í jà mo ní ìdí rẹ̀ o èèyàn lè bá mi jà tó bá bá mi jà repercussion tó bá ṣẹlẹ̀ mi ò ní fẹ́ kán mórúkọ mi dání. Nígbà tí mo wà ní primary school ṣe ló ṣẹlẹ̀ pé ọmọ yẹn àjọ ń lo bench àti desk kan ṣùgbọ́n nígbà tí a fẹ́ gbọ́dídé bí àwọn àgbà onírúurú ta níléèwé àwọn senior ló bá kó sọmọ nínú pé kó sọ pé tèmi ò bá ti fọ desk àti bench o òun á nà mí pa ni o wàá dẹ̀ nà mí pa o lè nà mí pa o bó ṣe yọ ẹ̀ṣẹ́ sí mi nìyẹn gbà tó yọ ẹ̀ṣẹ́ mọ́ ọwọ́ kan ṣoṣo báyìí tí o bá yẹ pé ọlọ́run pé ọlọ́run ti ní àpẹẹrẹ kan nínú ayé mi ní ò jẹ́ kọ́ ọmọ yẹn kú. Àwọn tíṣà tó wà ní àwọn ọmọbìnrin tó wà nítòsí àwọn tó sáré lọ sọ fún wọn tíṣà pé nǹkan kan ti ṣẹlẹ̀ o. Bàbá kí ló ṣe ọwọ́ tó gbé yẹn kí ló ṣe ọwọ́ náà. Ọwọ́ tó ń gbé kò kàn mí ọwọ́ tèmi kan ṣo tí mo gbé ìgbà tó balẹ̀ báyìí pé mo á tún lọ gbé mọ́ra kí bẹ̀rẹ̀ sí bí olùwàdàkùgbà mi ọlọ́gọ́jà. Bàbá ìkànnì yẹn lára àwọn tẹ́ ẹ ní pé ẹ̀yin báyọ̀ jà àwọn ìsìn gbọ́dọ̀ bá yín jà bóyá nítorí back to sender ní àbí nǹkan kan ẹ tí wọ́n jẹ́ wò mí ṣé èmi nǹkan ti ṣẹlẹ̀ rí tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí. Eléyìí ó tún ṣẹlẹ̀ rí ọjọ́ yẹn mo lọ síbi iṣẹ́ ìgbà tí máa lọ the last kọ́bọ̀ mi ni mo kólẹ̀ fún wọn lépẹ́ ẹgbàá pé Ọlọ́run mọ nǹkan tó máa ṣe sí bá lọ síbi iṣẹ́ ìgbà tí mo débi iṣẹ́ à ń ṣiṣẹ́ lọ ìgbà tó dé stage kan ìkan náà ọ̀rẹ́ ọ̀gá wa kan dé ní bá ní káàlọ́ bá ń pa àwọn tó ń ṣe owó dọ́là káàlọ́ bá wọn pè wá wọ́n bá dẹ̀ ṣe owó yẹn ìgbà tó ń dẹ̀ ṣe owó tẹ́ni yẹn wá ń lọ nípa àwọn ṣẹ́ ìgbà tó ń lọ nípa wa bá ń pé ká má bínú o pé kò sí owó táwọn ṣẹ́ o ó fún mi ní 5 naira ó fún ẹni kejì akọ̀wé tó bá mi ṣiṣẹ́ ó fún ẹni 5 naira ló bá lọ mi jẹun mo sábà mi ṣe bẹ́ẹ̀ mo wá ronú mi pé ẹ wá owó ìmí ìbòdàn náà tí n bá na wàhálà ládàálẹ̀ o torí ńlẹ̀ kò sẹ́ni tì mi láti náwó yìí wọ́n á ní kí ni màá ṣe ok nǹkan tí màá ṣe ni pé tí bá ti máa lọ sójú òdì wọ́n ní màá fowó kọ́ mo kàn déédéé ṣí díràn báyìí mo bá rí 1 naira oní kọ́ìnsì tí Babangida ṣe ń gbà yẹn mo ṣe mú kọ́ìnsì ẹnu ní ẹlẹ́yìí máa gbé mi dé ojú òdì. Gbogbo ìgbà náà lọ́hùn ń bò lẹ́ ń gbé ńgbà náà lọ́hùn. wà á ń gbé ní Máfolúkù lẹ́kọ̀ọ́ ẹ máa bọ́rọ̀ bọ̀ bàbá. so mo bá ra àwọn kankan dání lọlé gbà wọn délé mo gbé fún wọn wọ́n dẹ̀ kí mi. nínú owó kékeré 5 naira àgbáyé. ìgbà tó kí mi mo wá ní ṣéǹjì rèé tẹ́ bá ti ṣe báyìí wọ́n hàn gẹ̀ mo ní kí n lọ tọ̀ kí wọ́n á padà wá sí inú ilé mo ní máa padà wálé báyìí ni wọ́n bá wá bá wọn tán ti gúrò dè mí lé bàbá gbá bàbá wo bàbá ṣàfùn wọ́n sábẹ̀ sí sọ̀rọ̀ yẹn títí wọ́n á ní kí n lanu kí n sọ̀rọ̀ bàbá àgbà bá sọ̀rọ̀ pé dákẹ́ ìdọ̀rọ̀ ayé padà mo lọ bọ́ ṣáàtì tí mo hàn mo wọ̀ padà mo náà mú lúwẹ̀dì mi mo ṣe bọ́ síta nìyẹn ìgbà tí màá rìn débi irú ẹnu géètì yìí lọ yẹn bàbá bá padà wọ ní pẹ̀lẹ́ kí n má sọ fún ọ pé kí wọ kó pani mọ́
wàá wá sọ̀rọ̀ jáde àwọn áńgẹ́lì á dẹ̀ lu obìnrin níwájú ẹ̀ á dẹ̀ ṣubú lulẹ̀ á dẹ̀ kó pásítọ̀ ti padà wò. níbo ló bá wà ṣé wàá wọlé ni àbí gbóló bàbá rà ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mo bú sẹ́kùn ni o. ṣé àwọn òṣèlè mánigbàgbé tó ti ṣẹlẹ̀ sí yín nìyẹn tó jẹ́ tẹ́ ẹ bá rántí ó máa ń fẹ́ lè gbomijé lójú yín àbí. Bàbá àwọn wo ló ti wá ṣẹlẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ bá rántí inú yín á dùn pé Ọlọ́run mo sì dúpẹ́ o eléyìí tó ṣe yìí á tẹ́ mi lọ́rùn. ìyẹn náà a tún mú ìrò far back 99 yẹn gbà tí mo tó máa tó ṣèjì kan àwọn kan ṣẹlẹ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n tọ́jú mi ṣùgbọ́n kò ní lárí even kí wọ́n ní malib lọ́nà ìjókòó yìí wọ́n mú wá síbẹ̀ mo lọ kásá ní ọjọ́ 8 dókítà tó wà ń bẹ̀ kò dé anything. ní hospital yẹn. yes wọ́n bá gbé mi padà lọlé ìgbà tí wọ́n máa gbé mi padà mo ní bá nìkan fún mi níwèé mo sá padà sílé mo wá délé mo wá rántí kan síbi iṣẹ́ kan lọ rí ọ̀gá mi kan dẹ̀ rí dókítà kan ṣàlàyé fún so wọ́n bá nìkan gbé mi pa wọ́n máa gbé mi bọ̀ ìgbà tí a dé Ìkẹjà tá a wà níbẹ̀ ni wọ́n ṣe tẹ́ẹ̀sì wọ́n ṣe gbogbo ẹ̀gbà tán wọ́n ní òkè lóye tó bá di ọjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ lóye bóyá wọ́n máa ṣe operation ó burú mo sáà dákẹ́ ìgbà tí ó máa di àárọ̀ ọjọ́ Thursday lọ́jọ́ kejì tá a gbé mi débẹ̀ alẹ́ nìkan bíi 11 dókítà yẹn kàn dé ni ló bá ó dé pẹ̀lú àwọn patient kan tó gbé wá ọmọ yẹn dẹ̀ wà ní second year nínú HND ní Èkó so gbà tó ń gbé dé ìyá ń sunkún bàbá ń sunkún ọmọdé ní kò dáyàn mọ̀mọ́ kí ló ṣẹlẹ̀ mo sì àwọn ọmọ yẹn dókítà yẹn bẹ̀ sí sọ aṣọ pẹ̀lú àwọn òbí ọmọ nísìnyí àwọn kan tó yẹ káwọn rí lò àwọn ò lè rí báyìí nísìnyí torí àwọn dókítà àwọn ní pharmacy ti lọ lateral ti lọ uli ti lọ gbogbo làwọn ti fẹ́ẹ́ kiri nǹkan tí wọ́n dẹ̀ ní kémìírà tí chief doctor ní inú Ìkẹjà mẹ́rin sọ pé ta ló ní kan ní kí n lọ rà á. ìyẹn oògùn náà lọ́hùn-ún. ó ní tí wọ́n mọ irú ẹni tí wọ́n mọ irú bàbá wọ́n mọ bí ọba ṣe jẹ́. ìyẹn dókítà ló ń sọ̀rọ̀ yìí. dókítà ló sọ̀rọ̀ yẹn mo yá ń wò ìgbà tó pẹ́ ó sáà nìkan dá kíní padà fún mi ìgbà tó díẹ̀ ìgbà tí dókítà ó dẹ̀ bẹ̀ sí pariwo wọn abẹ́lé rẹ̀ kíní nǹkan ò bá sọ gbà. ó wá sọ fún àwọn òbí ọmọ rẹ̀ pé kí àwọn ọmọ rẹ̀ kan lọ́ra nǹkan ẹ̀ tí lè bá mọ́ kan fún mi ìgbà tí mo rí pé òun ò sí bẹ̀ bàbá àtìyá ẹ wá mi ọmọ mi lẹ́gbẹ́ wá bí ẹ má ra nǹkan kan fún mi o. abalẹ̀ òkè. ok wọ́n fẹ́ ra nǹkan fún yín bí kan fi bribe àbí. pé kí wọ́n lọ ra nǹkan tí mo fún wọn yẹn kí dókítà sọ fún wọn pé kí wọ́n lọ rà padà ní pharmacy. so ìgbà tó dẹ̀ di àárọ̀ tí wọ́n tó ń fà jáde lára ọmọ yẹn ẹ̀wọ̀n kìíní tó kọ́lọ̀ di green yẹn ẹ̀yẹ kò green. ìgbà tí wáyà mo wá pé àwọn nọ́ọ̀sì bá wọn ṣiṣẹ́ mi ní ẹ wá mi sista kí ló ṣẹlẹ̀ kí ni wọ́n fà jáde lára ilé yìí ló bá ní dáàdì wa lóní yes ó ní kan tó ń pè ní acute typhoid nìyẹn ó ló ti sọ ẹ̀jẹ̀ ẹ̀ di rádaràda àwọn dẹ̀ láti fa gbogbo kíní ẹ̀ jáde tó làwọn ṣe ń fún lómi tí omi ẹ bá ti ṣe àwọn máa fà jáde padà tó bá fà tán àwọn á ṣèṣì wá fún lẹ́jẹ̀ ok n bá dákẹ́. typhoid yẹn ti dilẹ̀ sí lára. ẹ o ló bá di àárọ̀ Saturday dókítà wa ó lọ bí dókítà ṣe lọ tán ó pẹ́ díẹ̀ bí mo dẹ̀ ní kí ìyá lọ sí tí géètì kó lọ dúró de arákùnrin mi tó fẹ́ wá láti wá wò mí òun lọ ìgbà tó pẹ́ bẹ́ẹ̀ lọ́mọ yẹn bá ń sọ pé mò ń bọ́ ń sọ dáàdì kò tá a dẹ̀dákẹ́ àwa àgbàlagbà mẹ́ta la dẹ̀gbọ́n àbẹ̀tà àjọkùnrin wọ́n á wò pé èmi dẹ̀ ń ka ìwé Andrew the blood of Jesus òun ni mo ń kà lọ́wọ́ mo wá gbórí sókè ló wá ní dáàdì ẹ̀yin mo lé mi ní ẹ̀ èmi. ìyẹn ta ló ń pè yín yìí. ìyẹn ọmọ tán gbé wá tán fa ìjẹ̀lá rẹ̀. tán wá ní
ok ó ní mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ohun tóun náà gbọ́ ni òun gbọ́ ohun wọ́n tó ń sọ sínú etí òun wọ́n ń sọ nínú ọkàn Ọlọ́run pé bàbá tó ń kàwé yẹn ìránṣẹ́ Ọlọ́run ni tó bá di gbàdúrà fún yẹn yín tẹ́ wà ní wọ́ọ̀dù yìí gbogbo ilẹ̀ máa padà sílé yín lálàáfíà kò sẹ́ tó máa kú nínú yín. Mo ní irú láfihàn wò lélẹ̀ ìbáyìí sí láfihàn wò lélẹ̀ ìbáyìí sí ok ó kò burú o. Nígbà tí wọ́n ní dáàdì ṣe fẹ́ ká kú ni mi ì fẹ́ ká kú ẹ jẹ́ á gbàdúrà láti gbàdúrà tán. Ìgbà tó máa di ọjọ́ Tuesday tán ní kí tí dókítà ní wọ́n á ṣe wọ́n máa ṣe operation fẹ́mi gangan dókítà bá dé tó bá kí mi kí náà sọ fún mi lọ́jọ́ ìgbà tán gbà mí wọlé ní Wednesday mi ní báyìí náà sọ wọ́n á lókè kò sí problem ẹ jẹ́ kó ń gbé fáìlì yín wò owó fáìlì bọ̀ fáìlì tán ó lókè ẹ bọ́ ẹ̀wù mo bọ́ kí n bọ́ singlet mo bọ́ kí n fa ṣòkòtò mi sísàlẹ̀ mo fà á ó gbé ẹ̀rọ ìyẹniwò ó gbé sí gbogbo ara ó gbé sẹ́gbẹ̀ẹ́ ó gbé sẹ́yìn ó gbé sáyà ó gbé sí odò ikùn báyìí ẹ bá ní bàbá tẹ bá fẹ́ lè máa lọ lé yín lénìí mo ní kí ló ṣẹlẹ̀ ó ní kò sí tó jọ ọ̀rọ̀ operation fún yìí ẹlẹ́ máa lọ lé ẹ ní ìdọ̀ operation kankan ṣẹ́rí ìgbà tó rí bẹ́ẹ̀ yẹ mo kọ̀ra mi sọ̀rọ̀ mo kọ̀ra dákẹ́ mo rẹ̀ nínú mi lọ pé ẹni tí mo ní kó lọ wo àwọn ẹni tó ń bọ̀ wá òun dẹ̀ kò sí ń bẹ̀ ìgbà tó padà dé ló bá ní ẹ jọ sà dáàdì wa kí ni dókítà sọ mo ní sọ pé ká máa lọ lé ló fò sókè nínú wọ́ọ̀dù ló bẹ̀ sí hallelujah o hallelujah bẹ́ẹ̀ tí ẹ̀ ṣọpẹ́rẹ́sọ̀n mọ́ òun dúpẹ́ kí làwọn òbí máa wí tí ọ̀rọ̀ bá dojúrú ọkàn wo ni so ìyẹn jẹ́ kan pàtàkì. ní pé tí ó ṣẹlẹ̀ sí yín tó yẹ kẹ́ ẹ bá rántí inú yín máa ń dùn dáadáa. ẹ̀yin bàbá oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láwùjọ wa báyìí láàrin lọ́kọ láya tó jẹ́ pé ìyàwó mi lè níwó àsìkò ti tó kóhun ó kò ń lé ọkọ òun àsìkò ti tó kóhun ó máa lọ ṣe ilé mọṣú kárí ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá ìyàwó báyìí afẹ́kẹ́ bá wa gba àwọn ìyàwó òsìn àbí tó ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ àbí tó ti pẹ́ ń lé ọkọ tó ń wò pé solution ni káwọn kò ń lé ọkọ ẹ bá wa gbà wọ́n mọ̀ràn. now ṣe rí ọ̀rọ̀ ìgbéyàwó mo sọ fẹ́lẹ̀ nǹkan lánàá mo ní kó wò ó Yorùbá sọ pé ẹ̀kọ́ tán kan sínú ewé kò sẹ́ni tó mọ ohun tó wà nú ẹ̀ bóyá èyí tó dáa ló wà bẹ́ẹ̀ bóyá èyí tó dìbàjẹ́ ni ṣùgbọ́n nǹkan kan ní mo bẹ́ẹ̀ nìkan pàdé ní ọ̀sẹ̀ tó tán lánàá ẹni sọ pé ọ̀run la ti mú ìyàwó wá sáyé Ọlọ́run ló ń fún èèyàn níyàwó ó ló wà ní Bíbélì wa tá à ń gbé kiri ó ní ìyàwó kì í ṣe gbogbo obìnrin tó wà lórí ilẹ̀ ayé lẹ́ni òun ni ìyàwó ní 1981 mo ra ìwé kan ìwé yẹn àlàyé tó wà ń bẹ̀ ó lágbára lọ́pọ̀ o torí àwọn kan wà tí èṣù rán lọ sínú ìjọ èrèdí tí ìgbéyàwó fi ní wàhálà nìyẹn kò rán wọn lọ síbẹ̀ fún ohun rere kankan bí kò ṣe ibi kẹ́nìyàn tó sọ pé òun fẹ́ gbéyàwó níwọ̀nba ìrírí tí mo rí àti àwọn kan tọ́lọ́run tó ń bá mi sọ kéèyàn gbàdúrà dáadáa kó ní ìdánilójú fúnra ẹ̀. ní pé ṣé òun ti ṣe tán. ṣe tọkọ yìí kó ní ìdánilójú pé Ọlọ́run fúnra rẹ̀ sọ pé ìyàwó ẹ̀ rèé. bàbá ọ̀nà wo ni ó gbà mọ̀ pé ìyàwó òun rèé. good ṣe rí ìran àti àlá mo fẹ́ sọ fún mi pé èṣù ní ìran ó dẹ̀ ní àlá. tọ́ bàbá a fẹ́ wọ ọbẹ̀ àárín yẹn gangan ọ̀rọ̀ fẹ́ wá àmọ́ mo fẹ́ kó bọ́ sọ́wọ́ pé à ń parí ẹ jẹ́ ká tún lọ bí ok mo fẹ́ kẹ́ sáré gbà wọ́n ní ìmọ̀ràn yẹn láàrin ìṣẹ́jú péréte. ṣe rí tí a bá wo ohun tó ṣẹlẹ̀ lọ́gbà Édẹ́nì ẹni méjì tí wọ́n pàdé yẹn wọn kì í ṣe méjì o ara Ádámù ni Ọlọ́run ti yọ egungun jáde. now àwọn Yorùbá sọ pé Ọlọ́run ní jẹ́ kó o gbé egun eléegun tí ènìyàn ò bá náà mo sọ pé kí èèyàn ní ìdánilójú o ibi tí ó ti ń bọ̀
kọ́ má bàa ṣe pé láti bẹ̀rẹ̀ gan ni wàhálà ti máa wọlé. Ìgbà tí Ọlọ́run mú un jáde tó mẹ́gbẹ́ jáde lẹ́yìn ìgbà tó parí iṣẹ́ tán Ádámù wà lórí ọ̀run o. Ádámù wá ìgbà tí Ọlọ́run jí Ádámù padà kó lórun ọrùn ìjìká yìí. Ádámù sọ pé wò ó èyí ni egungun ní egungun mi àti ẹran ní ara mi obìnrin láwọn sì máa pè é. Tó náà ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ tí wọ́n darapọ̀ mọ́ ara wọn wọ́n sì di ọ̀kan wọn kì í ti ṣe méjì mọ́. Now ẹ wá wo problem tó ń ṣẹlẹ̀ lónìí ni pé ọ̀pọ̀ ọkọ àtìyàwó wọn kì í ṣe ara kan náà nítorí pé àṣìgbẹ́ ok ẹ má bínú mẹ́kọrin kékeré kan sí. ẹ̀kọ́ bàbá. Bàbá wa kan náà ló kọ́ ọ. Wọ́n ní gbàdúrà kí o tó fẹ́ gbàdúrà kí o tó yàn gbàdúrà kí o tó fẹ́ kó má bẹ àfẹ́ tán kó digi aládì kó má bá àgbé tán kó digi léèrà gbàdúrà kí o tó fẹ́. ẹjá tún ní ẹ̀kọ́ lẹ́ẹ̀kan sí. Ok. Gbàdúrà kí o tó fẹ́. Gbogbo wa gbàdúrà kí o tó fẹ́ kí o tó yàn. Gbàdúrà kí o tó fẹ́ kó má bá àgbé tán kó digi aládì kó má bá àgbé tán kó digi léèrà gbàdúrà kí o tó fẹ́. Tọ́ bàbá yìí máa bọ̀rọ̀ bọ̀. Ìdí yìí téèyàn ò bá gbìyànjú kó gbàdúrà. Jẹ́rìí mọ̀ kí mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ ìgbéyàwó èèyàn gbọ́dọ̀ gbàdúrà fúnra rẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni. Kọ́lọ́run fi hàn kó mọ̀ dájú pé tí ẹ ní. Ohun tó túbọ̀ kó bá èmi rèé ìgbà tí wọ́n ní kí tán ti fi ẹni hàn mí tí mo ti rí mo gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ bírọ́dà mi. Kí ló mú lọ sọ̀rọ̀ bírọ́dà mi? Ẹni tí bírọ́dà mi fẹ́ mo sọ fún mi pé tó bá jẹ́ pé a bá fi dá ti bírọ́dà mi ni kò ní fẹ́. Ìránṣẹ́ Ọlọ́run àgbà tí wọ́n wà lábẹ́ ìṣàkóso ìjọ rẹ̀ bàbá yẹn pè wọ́n lọ́jọ́ kan ọmọ mi wá ń bí láàrin àwọn obìnrin tó tẹ̀ ń kó kiri yìí èwo ló ń fẹ́ ń bẹ́ ẹ bá ní pé dádì ẹ má wọlé rárá lọ́pọ̀ orúkọ wọn kó mu wá. Mo sọ fún yín orúkọ 9 ni ẹ̀gbọ́n mi gbé lọ síbẹ̀. Ìgbà tí ó gbé dọ̀hún tí bàbá ní òkè kò rí máa lọ tó bá yá máa pé ọ̀tọ́ lọ́nà bá ti fún mi lésì. Mo sọ fún yín gbogbo wọn pátápátá mo sọ fún yín pé àwọn 9 láàrin wíṣíwà sí pé tí ẹ̀gbọ́n yín bá fẹ́ wò ó tó bá a rí owó a rí pépà a pè lówó ṣùgbọ́n èyí tó kórìíra yìí lóòótọ́ ó kúrú wọ́n bá fi ní kó pa ó lè mú dẹ́nu lẹ̀kùn kó tó pa ìyàwó ẹ̀ lélẹ́yìí o tó bá ṣàṣeyọrí kankan láyé obìnrin yìí ni. ẹ̀yin bàbá kásá sọ pé ẹ ti gba àwọn lọ́kọ-láyàwó yìí ní ìmọ̀ràn pé gbàdúrà kí o tó fẹ́ ẹ̀rọ ọ̀gbẹ́ méjì náà lákọrin ọ̀hún kó má di pé bàbá tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọn ò fún wa ní advice gbàdúrà kó o tó fẹ́ kó o sì gbàdúrà kó o tó yàn. Bàbá mo fẹ́ ká sáré wọnú ọ̀rọ̀ yìí torí a ti sọ̀rọ̀ lórí ìran rí a sì ti sọ̀rọ̀ nípa ohun òrí lórí ètò yìí. Àwọn èèyàn kan máa ní àwọn ń gbóhùn wọ́n ní àwọn ń gbóhùn wọ́n ní àwọn ń gbọ̀n kankan ṣé báwo la ṣe lè differentiate inú ohun Ọlọ́run àtohun èṣù. Very good. Láàrin ìṣẹ́jú mẹ́ta that's why ti sẹ pé mo sọ fún arákùnrin gbàdá bọ̀ mo ní mi ìdẹ̀ mú bẹ́ẹ̀lì dání àǹtí máa ní ìdẹ̀ ni. Kọ́rìntì kìíní orí 12 níbẹ̀. Bàbá ṣe mọ̀ pé ohun áńgẹ́lì náà bẹ̀. ẹni sùúrù ẹ dúró. Now mo fẹ́ sọ fún yín pé nínú Kọ́rìntì kìíní orí 12 yẹn Apostle Paul sọ̀rọ̀ kan fún wa ń bẹ̀. Ó ní ìgbà tí a jẹ́ aláìgbàgbọ́ wọ́n kó wa lọ síwájú òrìṣà. Ó ti gbọ́n kankan tó dájú rẹ̀ kò sí ẹnikẹ́ni tí ẹ̀mí Ọlọ́run wà lára rẹ̀ tó ní ẹ̀mí mímọ́ tó máa sọ pé bákan lè tó máa pe Jésù nìkan míì. Ṣé ẹ rí a gbọ́dọ̀ kéèyàn gbàdúrà dé ìpele kan kó tó di pé torí nínú ìpele ìgbàgbọ́ mo sọ fún yín ìgbésẹ̀ 3 yìí tí ò bá ti sí nínú èèyàn tó kúrẹ̀ lọ nígbàgbọ́ kò tí ì débi kankan o. Ìgbésẹ̀ kínní ìgbàlà, èkejì ìsọdi mímọ́ àbí. Yes. Ìkẹta òun ni ìrìbọmi ti ẹ̀mí mímọ́.
mo sọ fún yín tí ẹ bá ní ìgbàlà òṣùwọ̀n ẹ̀bùn ẹ̀mí díẹ̀ lẹ́ni. òṣùwọ̀n ẹ̀bùn ẹ̀mí díẹ̀. kò lè gbéyàn débi kankan torí ìgbàlà dàbí igi tútù téwé ẹ̀ tó ṣe báyìí tá a dẹ̀ súnmọ́ tá a gé láàrin gbogbo ẹ̀ka tó kù ó ti àti tó wà tó gbé sódúró ó ti fò dànù lọ. Bàbá àní bá a ṣe mọ wọn. ẹni sùúrù àkókò wa ti lọ bàbá. ok ṣe rí tí a ṣe mọ wọn Ọlọ́run rèé ẹni tó gba Jésù lọ àti olùgbàlà tó wọn Ọlọ́run bá wá ó máa mọ̀. Bàbá wọn Ọlọ́run kẹ́lẹ́ ni. ẹ jẹ́ ká dágbére ilé fún àwọn ará ilé torí àwọn ọmọ àkàntì ètò yìí sì ń tẹ̀síwájú lórí Facebook ẹ̀yin tí ẹ bá jẹ́ olólùfẹ́ wa ẹ darapọ̀ mọ́ wa lórí Facebook lọ́hùn-ún ètò yìí tẹ̀síwájú àmọ́ lórí rédíò báyìí a fi mọ́ bí báyìí torí àkókò wa ti lọ. Kolawole Ajala ló kọ tèmi ẹ̀yin ará ilé ẹ mọ̀ pé kó máa ń wọn ní ká jẹran tẹ́lẹ́nu àmọ́ òfò àti ń bẹ lọ́nà fún òun ò jẹ́ a máa dágbére ilé àní dágbére ilé kú lọ́wọ́ títí ọjọ́ mẹ́jọ tá a láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí. Kolawole Ajala ló kọ mi gbogbo ẹ̀yin kọ̀ tá a jọ ṣiṣẹ́ mo kí yín Tèmítọ́pẹ́ Ọpẹ́olúwa Adéoyè Nasiru Daniel Taiwo Matthew Àtàndé mo kí gbogbo yín o ẹ̀sùn lọ́pọ̀lọpọ̀ alága olùdádúró iṣẹ́ dáwà yìí mo kí wọn ọlọ́wọ́ bọ́tì mi Dọ́lápọ̀ ló bá wà tẹ̀ fi láǹfààní àti máa gbọ́hùn wa títí ọjọ́ mẹ́jọ ó dìgbà o. Fada ẹ máa pẹ́ bẹ́ẹ̀ mọ́ pẹ́ tí ń pẹ́ o ẹ ò ní nájà wèrèwèrè o ẹ ò ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run ẹ máa jẹun ọmọ ẹ ò ní kánjú kú o láṣẹ ọba mi òkè. Nigba Tiyin lètò wa ní tí ń bọ̀ 107.7 FM lẹ́tí ń gbọ́ Nigba Tiyin. àwa fẹ́ máa ṣe program wà lẹ́yìn tí wàá sìn. ṣé ẹ sọ fún ẹ discuss pẹ̀lú dáadé. no ṣé program mi wà after this program no àkànfẹ́ complete kìíní lórí life mi báyìí ìwọ máa play máa bá wọn bí nítorí nǹkan wọn. Bàbá àwọn èèyàn fẹ́ mọ̀ ìyàtọ̀ inú ohun èṣù àti òótọ́ lọ́hùn báwo la ṣe lè mọ ìyàtọ̀ nínú méjèèjì. tí bá gbàdúrà dé ìkórìtà kan Ọlọ́run máa jẹ́ kẹ́ ẹ mọ̀ á fi yé yín ní Apostle Paul sọ pé ó ní nínú ìrìn àjò ìgbàgbọ́ ó ní àwọn kan wà wọ́n wà sí rere ó ní gbogbo alájọ wà sí rere àwọn kan wà pẹ̀lú ìbínú àwọn kan wà pẹ̀lú ìjà àwọn kan wà pẹ̀lú àgálámàṣà ní onígbòho náà ládàdé ń wàásù ó wá sọ pé ṣùgbọ́n àwa a gbọ́dọ̀ mọ ẹni tí ó pè wá. ká mọ ẹni tó pè wá. yes tí a bá mọ ẹni tó pè wá ẹnu pẹ̀lú ẹnìkan ní àdúgbò tí mo wà náà ló ń gbé bó tẹ̀lé pé ilé ọ̀dọ̀ ìfòjì ń sọdọ̀ mí díẹ̀ ó ṣẹlẹ̀ pé ó sọ fún èèyàn kan pé ìpè kíní kan irú ẹnìyẹn ní wàhálà mo wá sọ fún mi ní wàmí ṣé mo ti mọ tán pè ní pè ìwọ́n pè rẹ ní ìránṣẹ́ Ọlọ́run àbí ṣé mo mọ tán pè ní pè onídàárí kí mo jọ àmì very good onírúurú àwọn ìjọ tá a ní Nàìjíríà òmíràn ní wọn tí wọ́n ti mú lọ òkè òkun o Ọlọ́run kọ́ ló pè wọ́n. Ọlọ́run kọ́ ló pè wọ́n. yes wọ́n wá ní kí ni àwọn ní very good Jésù wípé a gbọ́dọ̀ mọ ọ́nà ẹnikẹ́ni tí ó bá jẹ́ tòun ó gbọ́dọ̀ dúró lórí ọ̀rọ̀ òun ó ní òun ní àjàrà tòótọ́ bàbá òun ní olùṣọ́gbà ó ní ẹ̀ka kẹ́ka ní òun tí kì bá ti so èso ó ní wọ́n máa gé dànù nígbà bá wọn á gé dànù ṣùgbọ́n ètò bá ṣe so ó ní àgọ́ ẹ̀ mọ́ kó lè máa ṣe èso sí ó wá ní ẹ gbọ́ ẹ̀yin ọmọ ẹ̀yìn kó ń sọ fún yín èmi ní àjàrà ẹ̀yin ilé ẹ̀ka ó ní ẹ̀ka kẹ́ka tí kò bá kí wà tí ò bá ti dúró lára àjàrà tó bá ya dànù kó o máa gbẹ. bàbá bá la ṣe máa wá mọ̀ pé àwọn chọ́ọ̀chì yìí wọ́n ń ṣe tọ́lọ́hun. very good. Jésù àpẹẹrẹ Paul ní Kọ́ríńtì kìíní orí 3 ó ní ìpìlẹ̀ mìíràn lẹ́lòmíràn kò lè fi lélẹ̀ mọ́
yìí tí a ti fi lè lọ sí Kristi Olúwa ó lẹ́nu kẹ́ni bá mọ́lé kó máa kíyèsí irú nǹkan tó mọ́lé. ẹnikẹ́ni tó bá mọ́lé kó mọ́lé ìpìlẹ̀ yẹn kó kíyèsí tó mọ́lé. Now ní 2012 early 2012 a lọ sí ṣòro kan bá a ṣe wà ńbẹ̀ ẹni tó ní ibẹ̀ wà ní dádì wa ẹ wá léèdì wa ní àdúrà ẹ bá wa sọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ ìwà tó tí mo ti ń sọ̀rọ̀ lọ bí bàbá ṣe wọlé ní ẹ bàbá ní pẹ̀lẹ́ bá mi sọ fún wọn àwọn tí kì í ṣe tòun lọ́dún tẹ́ ń wọ̀ lọ yìí ẹ rí wọ́n máa bẹ̀ sí kú. àwọn tí òun ṣe tòun wọ́n máa bẹ̀rẹ̀ sí kú o ó ní ibi tí wọ́n ti máa mọ̀ ni pé ìgbà tó bá kú àwọn tó máa bẹ̀ sí rí. pọpẹ kò jìnnà àwọn méjì ló lọ. tó jẹ́ pé Ọlọ́run ní ilé àyè yẹn. bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n jẹ́ pé Ọlọ́run ẹnìkan nú wọn àwọn ní kíládìpọ̀ àwọn aláwo ló lọ sí. àwọn oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ni náà lọ sí. bẹ́ẹ̀ni ẹnì kejì gbàdọ́ máa wọnú ibi tó kò ní power house ní yàrá téèyàn kan kì í wọ̀. orí èèyàn ló ń bá mẹ́. orí èèyàn. now ìgbà tí a tún ṣe program ní ọ̀dọ̀ tiwa gangan ìsọjí là ń ṣe àmúrasílẹ̀ fún ìdúpẹ́. So bẹ́ẹ̀ mi lọ́run ṣe wá nìyẹn nígbà tí wọ́n lè dá àwọn àdúrà kan pé ẹ ṣọ́ra yín dáadáa ẹ ṣọ́ra yín pé àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ń gbé bíbélì káàkiri táwọn náà ń kóra àwọn ìṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n wọ́n ti kúrò lórí nǹkan bíbélì o wọ́n ti kúrò lójú ìlà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà lọ́rùn báyìí. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló gbé lọ́wọ́ sí pé torí náà kan ṣọ́ra ìgbà tí ìsìn parí ènìyàn tó wò pé bàbá bí bàbá ti sọ̀rọ̀ ní ọ̀dà tẹ́lẹ̀ tí ohun ọlọ́run èèyàn jáde ló tún ṣẹlẹ̀ yìí kẹ́ now mo sọ fún mi pé tí ó bá jẹ́ tèṣù ni ìran tèṣù tó bá jẹ́ ìran tèṣù tẹ́ bá lálàá mo sọ fún yín pé tẹ́ bá jẹ́ ni tí ó súnmọ́ Ọlọ́run dáadáa tẹ́ bá gbàdúrà Ọlọ́run máa sọ fún yín tó bá jẹ́ pé ìrántẹ́ rí yẹn bá pé àtọ̀dọ̀ èṣù ló ti wá. tó bá jẹ́ àtọ̀dọ̀ èṣù ló ti wá. dáàdi wa àgbà yẹn sọ pé torí tí wàá ti lálàá yẹn tí ò bá ti yí ọ tí ò bá nítumọ̀ o ní di àtijọ́ àpàtà lọ́nà bẹ́nikẹ́ni lọ́kúnlẹ̀ kó gbàdúrà Ọlọ́run nǹkan tí mo rí sí ọ̀dọ̀ yín ló ti wá sẹ́yìn lẹ tó nǹkan yín náà àbí èṣù yín. ká ṣe bẹ́ẹ̀. pé ẹni pé àpọ́sítélì Paul sọ pé ó ní kò lè yà wá lẹ́nu tí èṣù àti àwọn áńgẹ́lì èṣù tí wọ́n bá ń paradà fẹ́ra hàn bí gágẹ́gbé ìmọ́lẹ̀ ó ní kó yí wà dájú èṣù pàpà ń ṣe bẹ́ẹ̀. èṣù náà ń ṣe bẹ́ẹ̀. yes which means pé àwa tá a bá gbàgbọ́ ní bí oṣù méjì sẹ́yìn mo ní Olúwa fill my empty vessel fill my empty vessel lẹ́yìn ìgbà tó gbàdúrà ẹ̀ báyìí wọ́n bẹ̀ sí rí àwọn kankan yes ní ìdàgbére pé lóòótọ́ ní tí mo béèrè fún Ọlọ́run ṣe now mo sọ fún ọ̀rẹ́ mi kan ní ìjẹta náà ni mo sọ fún mi tó wò ìgbà kan báyìí nǹkan tó ṣẹlẹ̀ báyìí ìgbésẹ̀ báyìí ni mo gbé ó wà ní ẹ̀yìn báyìí ti yàgbé ebi kúrúùtù lè ní mo ní o dédé di kúrúùtù torí mi rántí pé 1974 nígbà tí mo dé kò tó bá ti di náà ẹgbẹ́ òṣòkè bá ti di mú mi wọnú ìmọ́lẹ̀ rẹ lọ. kí Ọlọ́run mú yín wọnú ìmọ́lẹ̀ rẹ lọ. torí mi fẹ́ máa gbé ní òkùnkùn. mo ti sọ ń bí nígbà ká wá dáadáa pé nínú process yẹn ni Ọlọ́run mú mi lọ láti rí pé fluorescent light wọ́n tó báyìí wọ́n fẹ́ ẹnu ẹ̀ kanra the four corner wọ́n fi kanra wọn.
bẹ́ẹ̀dì ó wà ní àárín méjì nẹ́ẹ̀tì wọ́n ta sí mo wà lábẹ́ nẹ́ẹ̀tì yẹn nínú ìkíni yẹn now the next thing tí màá rí mo kọ́ rí pé àwọn èèyàn wá yọjú ọjọ́ kẹta ẹ̀ mo rí pé agbé megaphone lé mi lọ́wọ́ wọ́n á ti ìlú dé ìlú ìgbà tó débì kan bá dé ìlú yẹn mo dé ìlú yẹn mo gbọ́ wo òkè wo ojú sánmọ̀ gbọ́dọ̀ wò báyìí àwọn kan náà kí ló rí mo ní bàbá ẹ̀ ọ ní ọ̀dà sọ fún wọn pé ọlọ́run ẹni tó ní ilẹ̀ àti ẹkùn sọ pé ẹ máa lọ ibùgbé ẹ ní ṣẹ́ṣe ní àdúgbò yìí mo lè sọ bẹ́ẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn kan ní wọ́n lọ so now we sọ pé ṣe rí discerning spirit gbogbo ọmọ ọlọ́run ló yẹ kó ní bẹ́ẹ̀ tó bá ṣàfẹ́rí ẹ̀ ní o ó dé stage kan tó yẹ pé tí n bá ń lọ tí n bá kọjá lára mi irú tẹ́nì yẹn jẹ́ gbogbo ẹ̀ pátápátá ọlọ́run á sọ pé wò tí ó ti rí bó ṣe ń lọ yẹn bó ṣe rí rè gbogbo olùgbàgbọ́ ló sì yẹ kó ní. àmọ́ gbàtà tí wàá sún mẹ́yìn fọlọ́run kọ́ o. náà ni ẹni mọ̀ pé Jacob sọ pé ẹ súnmọ́ ọlọ́run òun ó sì súnmọ́ yín ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. yes ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni ní ayọ̀ wà lórí ilẹ̀ ayé wọ́n ń pera wọn lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ béèrè báwo náà ṣe ń gbé ìgbé ayé wọn. Bàbá ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ a ti lò kọjá àkókò tó yẹ ká lò gan nígbà tẹ́ wà kékeré ǹjẹ́ kankan wà tó yàtọ̀ sí ìgbà tẹ́ tún dàgbà yìí ǹjẹ́ kankan wà tó tún yàtọ̀ síra wọn pé ayé tó ṣe wà tẹ́lẹ̀ yẹn kò ó tún ti yàtọ̀. ẹ jẹ́ sọ fún yín ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ question nínú English WAEC ó sọ pé speak against and for ó wá ní the life of the cavemen is it better which one is better the life of the cavemen or the life of the civilized world that we are living. ṣé rí ayé tá a wá ń sìn tẹ́ ń pè ní ayé ọ̀làjú ojú tìlà ó ti fọ́. ojú là ó fọ́ kò ń ṣe pé ó là lásán. ó ti fọ́. torí most of the things àwọn èèyàn ṣe lóde gbàgbọ́ àdúgbò àwùjọ wa ni àwọn èèyàn dẹ̀ ń fi iná ṣeré èṣù ẹni títí ẹ̀ ti jóná wọ́n ń pè yín sí inú dára wọ́n ń pè wọ́n sínú ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń fi nǹkan tayé fà wọ́n lójúmọ́ra fà wọ́n mọ́ra kí wọ́n kó lè sọ wọ́n dèrò ọ̀run apá àdìbò tirẹ̀ nígbà méjì ṣùgbọ́n àwọn èèyàn rò pé nǹkan rí ló ń jẹ fún wọn. ayé ojú ayé ti là ó sì ti fọ́ bàbá ká má tún bọ̀ gbà àkókò yín rẹpẹtẹ ẹ̀yin kọ́mídà ẹ má bọ̀ afẹ́kẹ́ ṣàdúrà fún iléeṣẹ́ tàwa yìí ẹ ṣàdúrà fáwọn tó ń wò wá nílé kẹ́ẹ̀dẹ̀ ṣàdúrà fún gbogbo àwọn ọkọ mi káàánú ọlọ́run kó má dáwọ́jú lórí gbogbo wa àtàwọn tó wò wá nílé lọ́hùn. bàbá ẹlẹ́dàá wa dúpẹ́ lọ́wọ́ yín àpáta ayérayé àpáta tó ga ju ayé lọ ẹni tó sádi tí òun ò sì sáde ẹnikẹ́ni àfihàn àtògbó forúkọ yín torí ẹ mú wa wà láàyè láti rí òní ọjọ́ kejì oṣù keje nínú ìrìn àjò ọdún ẹgbẹ̀rún ọdún 2023 nínú ọdún ìrìn àjò èyí tí olúkúlùkù ènìyàn lọ níbẹ̀ aráyé wà nínú ọkọ̀ tó lọ sí èbúté ṣùgbọ́n kìí ṣe gbogbo èèyàn ló mọ irú ọkọ̀ tán wà nínú ẹ̀ ọlọ́run ọ̀gá ògo agbàdúrà fún ẹni tó dá ilé iṣẹ́ yìí sílẹ̀ àti àwọn alábàáṣẹ́pọ̀ rẹ̀ ọlọ́run ọ̀gá ògo ọkọ̀ tí wọ́n wọnú rẹ̀ ọlọ́run òtítọ́ bàbá máa sọ̀kalẹ̀ bàbá jẹ́ wọ́n sọ̀kalẹ̀ sí èbúté ayọ̀ ọlọ́run òdodo jẹ́ kí wọ́n sọ̀kalẹ̀ sí èbúté ayọ̀ àpáta ayérayé olúwa ọlọ́run òdodo gbogbo àwọn ìránṣẹ́ rẹ tí àwọn náà wà níyìn àti àwọn tó wà lóde tí wọ́n ń gbọ́ wa bàbá gbàdúrà lọ nírọ̀lẹ́ yìí olúwa àwọn ọmọ ogun torí ó ní nǹkan tẹ́ ẹran olúkúlùkù wáyé wá ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti fojú ọ̀nà lẹ̀ iṣẹ́ tó fẹ́ kẹ́ ẹlòmíràn ṣe ẹlòmíràn tí ó ti ṣe àtì iṣẹ́ oníṣẹ́ ẹlòmíràn ń ṣe ǹjẹ́ olúwa ọlọ́run òtítọ́
ẹ̀yin nìkan lẹ lè ṣí ènìyàn níyè, ẹ̀yin náà lẹ sì lè la ènìyàn lójú láti rí ibi tí ọ̀rọ̀ ti wọ́ àti láti ṣàtúnṣe sínú Olúwa. Gbogbo ọkàn tó ń gbọ́ tó dàbọ̀ ni pé ọkọ̀ tí wọ́n wà ìrìn àjò wọn kò lójútùú tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, torí pé wọ́n ti pa ìlànà dà, wọ́n ti kúrò lójú ibi tẹ ọ̀nà tẹ́fẹ́ kí wọ́n tọ̀ kọ́ ni wọ́n ń tọ̀ lọ. Ọ̀gá ògo jùlọ mú wọn padà wá sọ́dọ̀ ara rẹ̀. Oore ọ̀fẹ́ tí wọ́n fi padà sójúbọ òtítọ́, tí wọ́n mọ ẹ̀yìn ẹni tó dá wọn ní ẹlẹ́dàá wọn, tí wọ́n sì mọ̀ yín gẹ́gẹ́ bí olùràpadà wọn pẹ̀lú. Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wọn. Olúwa Ọlọ́run olóore ọ̀fẹ́ jùlọ, àwọn ajínilẹ́sẹ̀ tí Sátánì dà sáyé, Olúwa Ọlọ́run olótìtọ́, bàbá ẹlẹ́dàá wa gbàdúrà pé bí olúkúlùkù wa ti lọ, tá a bá tẹ̀ ṣe alábàápàdé wọn rárá, Ọlọ́run ọ̀gá ògo má jẹ́ wọn rí ṣe nínú ayé wa. Ọlọ́run òdodo, nítorí lẹ́nu ọ̀sẹ̀ tí ó parí, ẹ fi nǹkan kan hàn, ọba táwọn retí ẹ ó ti ń bọ̀ wá. Olúwa Ọlọ́run ọ̀gá ògo, torí àwọn èèyàn gbàlù wọn ń jó, wọ́n sọ pé ọba wa táwọn retí náà ti dé. Ọlọ́run òtítọ́ àtòdodo, nígbà tí ó bá dé, bàbá mímọ́ àtàwọn tá a wà nìyí, àti olùdásí iléeṣẹ́ ìsílẹ̀ àtàwọn alábàáṣepọ̀ rẹ̀ àti àwọn tó ń gbọ́ wa, Ọlọ́run ọ̀gá ògo, má jẹ́ ó bá wa nítúlẹ̀ o. Ọlọ́run olótìtọ́ àtòdodo, torí ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé lórí ayé báyìí, wọ́n ń jẹ wọ́n ń mu, ṣùgbọ́n wọn ò kíyèsí pé ìjẹ́ àsọtẹ́lẹ̀ yẹn ṣe kò ní ṣe sáwọn lára. Ẹ sọ pé bó ti rí fún ará ọjọ́ Nóà, bẹ́ẹ̀ ni ó rí fún gbogbo ìran yìí. Ṣùgbọ́n ọba ńlá, àwọn àyànfẹ́, Ọlọ́run olóore ọ̀fẹ́, oore ọ̀fẹ́ tá a fi ní ṣubú sọ́wọ́ àwọn tí Sátánì dà sáyé, àwọn ẹlẹ́tàn tí ẹ sọ pé wọ́n máa ta àwọn ènìyàn jẹ, àwọn èèyàn ta àwọn gan fún ra wọn jẹ. Ọlọ́run òdodo, oore ọ̀fẹ́ tá a fi ní bọ́ sí wọn lọ́wọ́, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa. Bàbá ẹlẹ́dàá wa, nínú ìtàkùrọ̀sọ wọn ní báwo la ṣe máa mọ ohun ẹ̀yìn Ọlọ́run yàtọ̀ sí tèṣù. Ọlọ́run ọ̀gá ògo, gbogbo ẹni tí kò tíì ní tó sì jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí wọn ò tí ì yapa ọ̀nà ọ̀run lẹ̀, tí wọn ò ní ẹ̀mí yìí, ẹ̀mí ìmẹ̀mí yàtọ̀, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wọn. Ẹ̀mí tí wọ́n fi dá mọ̀ pé yes, eléyìí Ọlọ́run kọ́ lé eléyìí o. Ọlọ́run olótìtọ́, bàbá lórúkọ Jésù, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wọn. Àwọn tó sì ti ní oore ọ̀fẹ́ tí òfin ní bọ́ sọnù, Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wọn. Àpáta ayérayé, àwọn akọ́nilẹ́sẹ̀ wọ́n pọ̀ o. Torí lọ́sàn yìí kí ọmọ mi tó dé, wọ́n sọ ẹ sọ àwọn nǹkan kan tó dẹ̀ bà mí lẹ́rù díẹ̀. Ọlọ́run ọ̀gá ògo, ẹni pé ìwà táwọn èèyàn ń hù sí ṣe tí ẹ̀yin Ọlọ́run tó bá farahàn gẹ́gẹ́ bí ìfihàn tó ti kọjá, tó bá farahàn, níbo ni wọ́n gbé máa bára wọn? Wọ́n ń búra èké. Ohun kan tí wọ́n ṣe tó yẹ jẹ́ pé òtún náà ṣe kan yẹn, wá ní ẹjẹ́ ọmọ àní Ọlọ́run owó ọmọ kankan pa ẹ̀. Àwọn tó jẹ́ kèfèrí tí wọ́n búra èké, mo sọ fọ́mọ mi lẹ́ẹ̀kan, mo ní kí ló dé pé kìnìún ó fa gbogbo inú orí pátápátá, awọ pátápátá tán. Ọlọ́run ọ̀gá ògo kó fa gbogbo ẹ̀ pátá kúrò. Àwọn tó jẹ́ àgbàlagbà wá sáré tọ ẹranko yẹn lọ pé kí wọ́n lọ bá ìwà ara yìí pé ẹ má wulẹ̀ lé wọn, ẹ má wà bá wọn, ẹ fi wọ́n sílẹ̀. Àwọn tó búra èké tó ń ṣẹ̀, àwọn lòun ṣe ìdájọ́ fún. Mélòó wá ní Ọlọ́run? Ìbéèrè tẹ́ béèrè ní ẹni mélòó wá ní ẹ̀yin? Ọlọ́run ọ̀gá ògo, oore ọ̀fẹ́ tí àwa yìí dáàbí ní ṣubú sínú nǹkan burúkú yìí, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa o. Àwọn tó sì ti ṣe, Olúwa bàbá yín tó jẹ́ inú àìmọ̀ ni wọ́n ti ṣe, Ọlọ́run má ṣàì dáríjì wọn o. Ògo ni forúkọ yín. Maikaira tasari mama. Maikwarika asari mama. Bàbá mímọ́ jọ̀ọ́ o. Ewu tó wù kó ṣe tó ń bẹ nínú ìrìnàjò oṣù yìí, àti oníléeṣẹ́ yìí, àti gbogbo tó ń gbọ́ wa, àtàwọn tá a wà ní Olúwa gbé fún wa dá. Ẹ gbọ́ tiwa, ẹ ràn wá lọ́wọ́, a ó sì yìn ọ́
bẹ́ẹ̀ ni kò rí ní orúkọ la Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. Bàbá ẹ ṣeun púpọ̀ sà, Ọlọ́run ó túbọ̀ máa ṣagbára dọ̀tun. Ẹ ṣe àdúpẹ́ sà, bá a jẹ́ pé yín pẹ́ jẹ́ tún jẹ́ wa lẹ́lẹ̀ kejì Ọlọ́run jẹ́ kárí yín pẹ́ o. Yàrá lé àníyàn jù báyìí lọ lórí ètò tèmi, mo rò pé ó tún kọjá àkókò tó yẹ títí ọjọ́ mẹ́jọ àbí ìjọ mi táwọn tún láǹfààní àti pàdé. Kolawole Ajala lórúkọ mi, pẹ̀lú gbogbo àwọn ọkọ mi àjọ ń kí yín o, ó dìgbà o.